kí ni Sunday Igboho sọ táwọn ará Ọ̀yọ́ kan kóra wọn jọ tán láwọn ò ṣe Yorùbá nation mọ́ o ọmọ àlè ní tẹ́ ẹ bá ṣe Yorùbá nation Igboho ṣe fámìlì ẹ̀ ló fẹ́ gba Yorùbá nation fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ kóra yín jọ yẹn tẹ́ ẹ ní ẹ̀ ṣe Yorùbá nation mọ́ o ẹ̀ ṣe Yorùbá nation ọmọ àlè ní tẹ́ ẹ bá ṣe Yorùbá nation ọmọ àlè ní tẹ́ ẹ bá ṣe Yorùbá nation ṣe látọjọ́ tí Fúlàní ti ń jí àwọn èèyàn gbé tí wọ́n ń pààyàn sínú oko ẹ dárúkọ fámìlì Sunday Igboho tí wọ́n pa sínú oko fámìlì Sunday Igboho mélòó ni Fúlàní jí gbé fámìlì Sunday Igboho mélòó ni làwọn herdsmen ni wọ́n pa sínú oko ẹ yé tanra yín ṣe Sunday Igboho tí tó ń wọnú gbó káàkiri fún Fúlàní ṣé ẹ dákun ṣé ọ̀ràn ni kéèyàn fẹ́ràn ẹ̀yà rẹ̀ Sunday Igboho kì í ṣe tọ̀yọ́ nìkan mo fẹ́ kẹ́ ẹ mọ̀ Ọlọ́run gbé Sunday Igboho kalẹ̀ fún gbogbo tí ń jẹ́ ìran Yorùbá ni kì í ṣe ìran Ọ̀yọ́ nìkan èèyàn lọ sífẹ̀ ni Sunday Igboho kọ́kọ́ lọ ni gbogbo tí ń jẹ́ ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ni Sunday Igboho yà nígbà tí Sunday Igboho wá sí ọ̀dọ̀ Aláàfin wọn àjẹ́ kán ṣe fídíò náà bóyá lójú èèyàn márùn lọ tálààfin aláò láti wọ ọ̀dọ̀ rẹ̀ ọ̀dẹ̀ nìkan gba fóun everybody ẹnìkan kò gbọdọ̀ ṣe fídíò wọn àjẹ́ kán ṣe fídíò ṣùgbọ́n pé Aláàfin tiẹ̀ gbà wọ́n láàyè kábíyèsí fún Aláàfin Ọlọ́run jẹ́ mi ìwọ̀n ogun Ọlọ́run jẹ́ mi bàbá wa kábíyèsí Aláàfin ogun ṣùgbọ́n fún pé Sunday Igboho lọ sí Ilé-Ifẹ̀ lọ́dọ̀ bàbá wa kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá wa kábíyèsí Ọọ̀ni gùn kádé ọpẹ́ lórí wọn kí bàtọ́ pẹ́ lẹ́sẹ̀ kérùkẹ̀rẹ̀ kó di ọkíní lọ́wọ́ bàbá kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ ẹ wo àpọ́nlé àti iyì tí wọ́n ṣe fún ọmọ Aládìkún ẹ wo iyì ẹ wo àpọ́nlé wọ́n mọ rírì wọ́n dẹ̀ mọ ipa takuntakun àti ìyà tí Sunday Igboho jẹ wọ́n mọ ìyà tí Sunday Igboho jẹ nítorí ilẹ̀ Yorùbá ṣé ọmọ rẹ̀ ló fẹ́ gba freedom fún ni ṣé fámìlì rẹ̀ nìkan ló fẹ́ gba freedom fún ni wọ́n bà dúkìá èèyàn jẹ́ wọ́n pa ní fámìlì ìyá rẹ̀ kún torí pé ó ń béèrè fún freedom ilẹ̀ Yorùbá ó wá dé ọ̀dọ̀ Ọọ̀ni of Ifẹ̀ Sunday Igboho débẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní kíra rẹ̀ pé ládé o adé kíni ni adé Aládìkún ni wọ́n gbà fún ṣé Sunday Igboho ṣẹ̀ṣẹ̀ ń kíra rẹ̀ ní òkì yẹn ni kí ló dé tẹ́ ẹ yà kàná kí ló dé tẹ́ ẹ ya ìkàná òkì yẹn ṣégbò ẹ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ lẹ́nu Sunday Igboho ni Igboho ṣẹ̀ṣẹ̀ máa kíra rẹ̀ ní òkì pé ládé o adé Aládìkún ni wọ́n gbà fún Aláàfin Igboho ṣẹ̀ṣẹ̀ máa kíra rẹ̀ ní òkì yẹn ó ti pẹ́ tẹ́mi tí máa gbọ́ òkì yẹn lẹ́nu olóyè Sunday Igboho ẹni ó bá jẹ́ ọ̀tá Ọlọ́run tàbọ̀ jẹ́ alábòsí ló bá sọ pé olóyè Igboho ọjọ́ ìṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní olóyè Igboho ti ń kíra rẹ̀ ní òkì yẹn kí ṣe Ààrẹ Òpìtàn mo fẹ́ kí Ààrẹ Òpìtàn ó sọ̀rọ̀ lórí òkì tí olóyè kíra rẹ̀ yẹn ṣé òkì yẹn ṣé àràbù ni àbí lóòótọ́ ni òkì tí wọ́n máa fi kí àwọn fámìlì ìdílé àwọn olóyè Sunday Igboho yàtọ̀ sí fámìlì yàtọ̀ sí ìdílé olóyè Sunday Igboho ìlú kan ń bẹ ní Ọ̀ṣun state bíi ìlú Ifọ̀n òkì yẹn ó fẹ́ẹ̀ dì sẹ́ǹ pẹ̀lú òkì tí olóyè Igboho tí wọ́n ń kíra wọn kí wàá ní bẹ́ẹ̀nbì èèyàn ó lọ sí ọ̀dọ̀ iwájú Ọọ̀ni of Ifẹ̀ ó kíra rẹ̀ ní òkì tí wọ́n máa ń kì wọ́n nínú ilé wọn so torí pé tí wàá jí ọmọ Ọ̀yọ́ torí pé olóyè Sunday Igboho ti wá láti Ọ̀yọ́ state torí pé wọ́n ti jẹ́ ọmọ Aláàfin torí pé wọ́n ti jẹ́ ọmọ Igboho olóyè ọkọ gbọ́dọ̀ kíra rẹ̀ níwájú ọba mẹ́ẹ̀má ní òkì tí ó jẹ́ òkì ìdílé rẹ̀
sáwọn èèyàn alábòsí náà ẹni ẹlẹ́ni sọ̀rọ̀ ẹ wá mú lóhùn ẹ mú Sunday Igboho lóhùn fún kíni kí ló dé tí ẹ̀yin èèyàn ya ọ̀tá yìí lọ síwájú náà kí ló dé tó jẹ́ pé ẹni tí ó bá fẹ́ fún yín lóúnjẹ lẹ máa gé jẹ náà ẹ̀ẹ́dẹ̀ ní agbára kankan ní solution kankan tẹ́ ẹ lè provide lórí àwọn herdsmen tí wọ́n ń da àwọn àgbẹ̀ láàmú ní solution kankan tẹ́ ẹ lè provide lórí àwọn kidnappers tí wọ́n terrorize oko tí wọ́n terrorize ìgboro. ẹni tó wá jẹ eyín ọ̀kan fún ìran Yorùbá fún ilẹ̀ Yorùbá tó jẹ́ pé orúkọ rẹ̀ lásán tí wọ́n bá gbọ́ nínú igbó wọn a máa sá lọ ni. àwọn dẹ̀dẹ̀rẹ̀ òpònú kan nílùú Ọ̀yọ́ wọn ń kóra wọn jọ àwọn ò ṣe Yorùbá nation mọ́ o kò ní yẹ́yìn tẹ́ ẹ bá ṣe Yorùbá nation. èèyàn kan bẹ́ẹ̀ kẹ́ ẹ ṣe Yorùbá nation tẹ́ ẹ bá ṣe Yorùbá nation ẹ ṣe fún family sàn ṣe ẹ ṣe fún family mi ni àbẹ ṣe family wo dẹ̀dẹ̀rẹ̀ ń bẹ lára yín. ìgbà tẹ́ ẹ ti ń ṣe Yorùbá nation kí ni impact yín ṣe dúkìá yín náà bàjẹ́ ṣe ìyá yín ló kú kí ni tẹ́ ẹ lùsì nígbà tẹ́ ẹ ti ń ṣe Yorùbá nation kí ni tẹ́ ẹ lùsì kí lẹ lùsì Ìgbòho ló lùsì Ìgbòho ló lùsì ó lùsì ẹ̀mí ó lùsì property. èyí wá jáde látẹ̀ní lọ olóyè Sunday Igboho rí Aláàfin fín ṣé Aláàfin ló sọ fún yín pé Sunday Igboho rí àwọn fín ṣé Aláàfin ló sọ pé Sunday Igboho rí àwọn fín ẹni tó pe olóyè Sunday Igboho pé wọ́n lọ sọ báyìí olóyè tún jáde wọ́n tó clear ara wọ́n dẹ̀ tó ń bẹ Aláàfin pé àwọn ò tó rí wọn fín fún ẹ fẹ́ gbà ẹ sáfẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ẹ sáfẹ́ dá òtálẹ̀ ẹ sáfẹ́ kí Aláàfin àti bàbá wa Ọọ̀ni ẹ fẹ́ káwọn méjèèjì ó ṣe papọ̀ kí lẹ fẹ́ gbà níbi kí ìyapa ẹnu kí ká má bára wa ṣe kí lẹ fẹ́ gbà níbi ká múra wa lọ́tà kí lẹ fẹ́ gbà níbi kí àwọn ọba ká sọra wọn dọ̀tá ó jẹ́ pé bẹ̀lẹ̀ ti ń jẹ níbi kí lù ó tò ayé yín ò lè dáa ṣùgbọ́n níbi kí lù ó mọ́tò káwọn lọ́balọ́ba ọmọ bára wọn jà ibẹ̀ lẹ́yìn tí ń jẹ pẹ̀lú ògùn Ọlọ́run àrọ́mọdọ́mọ yín ò ní jẹ́ èèyàn. gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró nídùú kí àwọn lọ́balọ́ba kí bàbá wa Ọọ̀ni àti Aláàfin kán máa jà kíjà wọn kọ̀ntínú gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lábẹ́ rẹ̀ tẹ́ ẹ dúró nídùú káwọn méjèèjì kán má bára wọn ṣọ̀rẹ́ kán má bára wọn ṣọ̀tá ìgbẹ̀yìn yín ò ní dáa ẹ̀ ní látúbọ̀tán. fídíò tí mo ṣe níjó ní tí mo ṣe lórí nígbà tí Sunday Igboho tó ń lọ káàkiri mo sọ̀rọ̀ yẹn ó ní àbí fídíò nígbà tí bàbá wa Ọọ̀ni àti Aláàfin tí wọ́n ní misunderstanding níjọ́ mẹ́ta yìí tí bàbá wa Aláàfin tí wọ́n fún wọn ní ultimatum lórí oyè tí wọ́n fi dẹ́yìn kan lọ́la mo sọ mo ní wàhálà tó ṣẹlẹ̀ yìí ìfàsẹ́yìn ló máa kó bá ilẹ̀ Yorùbá mo sọ ìpè ìfàsẹ́yìn ló máa kó bá ilẹ̀ Yorùbá pé àfi kó lóye Ìgbòho ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá nation tó gbé lọ́wọ́ because tí àárín lọ́balọ́ba ọ̀bá ti gún kò síbi kankan tá à ń lọ freedom wa ọmọ ẹ̀ ilẹ̀ Yorùbá ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ọmọ ẹ̀ ẹni ọba lòun fẹ́ jà fúnlẹ̀ Yorùbá òun náà fi ṣe tutù rẹ̀ mo sọ nínú fídíò tí mo ṣe níjẹ̀lò nígbà tí Aláàfin àti tí mo rí controversy tí ń ṣẹlẹ̀ láàrin Aláàfin àti bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ mo ń sọ nínú fídíò yẹn pé àfi kó lóye Ìgbòho ṣe mẹ́dọ̀ kán lè lò lórí ọ̀rọ̀ Yorùbá nation títí tí àárín àwọn bàbá wa méjèèjì tí ó fi gún táàrin wọn ọ̀bà gún níbi tá à ń lọ we are going nowhere torí pé òye làgbà á wò òye òun làgbà á wò mo ń sọ nínú fídíò yẹn jò ní níjẹ lò pé nínú tí tó máa fà á tí freedom yẹn fi máa nira fún wa láti gbà ní pé ta ni Sunday Igboho fẹ́ súnmọ́ náà méjèèjì tí Sunday Igboho bá súnmọ́ Aláàfin jù àwọn ará Ifẹ̀ àwọn tí wọ́n jẹ́ ti àwọn ọba àwọn ibi tí Ifẹ̀ tí bàbá wọn Ọọ̀ni ń ṣàkóso lé lórí nílẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ titi wọn ní tinútinú tìtatìta wọn ní support Sunday Igboho
tó bá ti lọ já sí pé olóyè Sunday Igboho ti fì sí ọ̀dọ̀ kábíyèsí Aláàfin jù wọ́n á rí olóyè Sunday Igboho gbogbo àwọn tí wọ́n jẹ́ alábàáṣe bàbá wọn Ọọ̀ni of Ifẹ̀ wọ́n á rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá wọn bí mo ṣe sọ nìyẹn mo ní tó bá wá jẹ́ pé bàbá wa Ọọ̀ni ní Sunday Igboho tó wá fi sọ́dọ̀ wọn jù tí wọ́n fi sọ́dọ̀ wọn jù mo ní àwọn tí wọ́n jẹ́ àwọn fámìlì Aláàfin àtàwọn àti gbogbo ibi tí Aláàfin jọba lé lórí gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ bàbá wa Aláàfin àti gbogbo ìlú tí ń bẹ lábẹ́ wọn àwọn olóyè Sunday Igboho lọ́tà ẹ̀dá kan sí ò ti wá ṣẹlẹ̀ báyìí olóyè Sunday Igboho ti lọ sí ọ̀dọ̀ bàbá wa Aláàfin o kò sí wàhálà ń bẹ o wà rẹ̀ nìkankan tó mú wọn lówó because wọn àjẹká ṣe fídíò olóyè wa proceed wọ́n bẹ̀rẹ̀ sí ní fisiti gbogbo àwọn lọ́balọ́ba àgbẹ́jọ́ o ṣé kó lóyè ọmọ lọ kí bàbá wọn Ọọ̀ni ní ṣe èèyàn dáadáa gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ lórí pé olóyè sọ̀rọ̀ ẹ ti ń sọ kó sọ̀rọ̀ ni ṣé ẹ fẹ́ mú lóun tẹ́lẹ̀ ni kọ́mọ́ kíra rẹ̀ mọ́ bó ṣe wá kíra rẹ̀ nì ó ti dọ̀tá yín ṣe Yorùbá Nation gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lọ́yọ̀ọ́ ṣe Yorùbá Nation rándanràndan gbàdá ń ṣe Yorùbá Nation ta ló mọ̀ kò lóyún lọ́yọ̀ọ́ ìgbà tá ń ṣe Yorùbá Nation ta ló mọ̀ kò lóyún lọ́yọ̀ọ́ bá àmọ́ ṣe mọ́ èèyàn kan rẹ̀ pé Yorùbá Nation tí tẹ́nikẹ́nibọ́dì ń pariwo ṣe fámìlì òǹkàlùkù náà fẹ́ gbà fún ni ọ̀run yabọ̀ á máa ṣe tẹ́nìkan ni sọ̀run yabọ̀ á máa ṣe tẹ́nìkan ni ṣe bá fámìlì yín náà máa jí gbé fámìlì olóyè mélòó náà fẹ́ jí gbé ṣé ọmọ ẹ̀ náà fẹ́ jí gbé ni àbí ìyàwó ẹ̀ ẹni tó yẹ pé gbogbo ìyàwó rẹ̀ wọ́n wà ní Germany àwọn ọmọ rẹ̀ ń bẹ ní Germany àwọn òpònà àwọn ò ṣe Yorùbá Nation mọ́ o kò ní yẹ ẹni tẹ́ ẹ bá tún ṣe Yorùbá Nation tiẹ̀ mọ́ wọ́n múnú bí mi orí WhatsApp kan ni mo ti ń gbọ́ voice note yẹn táwọn kan ti kóra wọn jọ tí wọ́n pariwo àwọn ọmọ Ọ̀yọ́ o àwọn ò ṣe Yorùbá Nation mọ́ o that is nonsense. báwo làwọn yẹn ṣe ń ronú kéèyàn má lè ronú straight kéèyàn má ronú. ẹ dákun so Yorùbá Nation tá à ń ṣe torí èèyàn kan la fi ń ṣe. so ẹ fẹ́ gba òmìnira fún ìgbésí ayé yín àti àwọn àrọ́mọdọ́ yẹn mọ́ yín so torí pé ẹnìkan kíra rẹ̀ yẹn ẹ ṣe Yorùbá Nation mọ́ ẹ wo ìrònú àwọn táwọn járó yọ o àwọn ò ṣe Yorùbá Nation mọ́ o to hell with you and your Yorùbá Nation tẹ́lẹ̀ ń ṣe olóyè Sunday Igboho lè máa fún ní mọ̀ràn táwọn èèyàn yí ọba ti ṣe dáadáa ká fi wọ́n lẹ̀ ká máa jí ẹgbẹ́ fi wọ́n lẹ̀ ká máa jí ẹgbẹ́ nítorí àjà níta níjàlẹ̀kú léwu kọ̀tà yí ẹ̀ ṣe ni owó tó máa ná tó máa fi kú kò ní lọ́wọ́ ni owó èlò lẹ́ ń fún owó tí Igboho máa ná tó máa fi kú kò ní lọ́wọ́ ni kọ̀tọ̀ náà dárìn ni ṣé ẹ gbọ́ pé ṣe Fúlàní threatens Igboho ni ṣé ó lóko kan tí Fúlàní ọ̀jẹ̀ ṣó ń dáko ni ṣé Igboho ń dáko ni Igboho ń gbénu abúlé tẹ̀ ń gbé ni Igboho ń gbénu abúlé inú oko tẹ̀ ń gbé tó ti ń jí ń gbé yẹn Igboho ń gbé bẹ̀ ni. kódà kéèyàn mọ̀ nílá ká ẹ̀ kódà bàbá wa kábíyèsí Aláàfin ẹ dákun mọ́ bẹ́ẹ̀ ni aṣáájú ni ẹ ṣàtúnṣe pẹ̀lú bàbá wa Ọọ̀ni ẹ lọ ṣàtúnṣe pẹ̀lú bàbá wa Ọọ̀ni ẹ parí ìjà tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo lẹ fẹ́ ìlọsíwájú ilẹ̀ Yorùbá ẹ lọ parí ìjà pẹ̀lú bàbá wa Ọọ̀ni ẹ lọ parí ìjà pẹ̀lú bàbá wa Ọọ̀ni látọjọ́ tẹ́ ẹ ti jọba láwuyewuye ti ń pọ̀ bàbá wa kábíyèsí ọ̀wọ́ adé Ọlọ́run jẹ́ kẹ́mi yín ó gùn gbogbo ọ̀nà táwuyewuye ń gbà wáyé ẹ ṣàtúnṣe lórí ẹ̀ ẹni tí ó parí ìjà kíkó ràn já o
kò sí ń tẹ́ ẹ jọba lé lórí tójú kẹ́ ẹ tún lù ṣe lọ kẹ́ ẹ ṣàtúnṣe tó bá fẹ́ bàjẹ́ kẹ́ ẹ ṣàtúnṣe tó bá fẹ́ bàjẹ́. bàbá wọn kábíyèsí ọ̀nẹ́dìsà ọlọ́run jẹ́ kẹ́mi wọn ogun wọ́n ṣe dáadáa pẹ̀lú olóyè Sunday Igboho wọ́n ṣe dáadáa wọ́n fi ìfẹ́ hàn sí olóyè Sunday Igboho wọ́n jẹ́ kó yí olóyè Sunday Igboho pé ìyàtọ̀ ọ̀jẹ́ lájẹgbé a wà pẹ̀lú rẹ inú pẹ̀lú gbogbo tó tẹ̀lẹ̀ sí ọ inú wa ò dùn wọ́n fún olóyè ẹ̀wò welcome ẹ̀wò bá ṣe welcome olóyè pẹ̀lú ọ̀yàyà àti ìtújúká wọn fi dá ọ lánàá o tí wọ́n bá fẹ́ fi olóyè dá ọ lánàá kò yẹ kọ́ ni ó yọjú sí olóyè ẹ mọ iye àké àti àdá táwọn èèyàn ti sábà bá wọn ní pẹ̀lú ẹnu lórí social media ta ni òbú Ọọ̀ni àtọmọdé àtàgbà ní ń sá wọn láàké wọ́n ń sá wọn ládàá pẹ̀lú ọ̀rọ̀ ẹnu olóyè tún wá lọ wọ́n dẹ̀ tún wẹ́kọ̀ mú wọ́n ṣe dáadáa sí wọn olóyè wa ní kó lóyè ọ̀ sọ̀rọ̀ ọ wá ń kira rẹ̀ so kíkira rẹ̀ tó wá ń kira rẹ̀ yẹn ó ti dáràn kíkira rẹ̀ tí ń kira rẹ̀ yẹn etí mo fẹ́ káwọ́ kó wò ni pé ó kì tí olóyè ń kira wọn yẹn ṣé lódodo ni àbírọ́ ni àárín òpìtàn ẹ bá wa sọ̀rọ̀ lórí òkì yẹn oríkì tí olóyè ń kira wọn yẹn ṣé lódodo ni àbírọ́ ni kí wàá ní kí ni wàhálà tẹ wá sọ ọ̀rọ̀ tí ẹni ẹlẹ́ni sọ ẹ wá fẹ́ sọ́ di ọ̀ràn lé ẹ fẹ́ sọ́ di ọ̀ràn sí lọ́rùn ẹ̀yin ará Ọ̀yọ́ o ẹ̀yin ò ṣe Yorùbá Nation mọ́ o to hell with you ẹni ó bá ní ẹ ṣe Yorùbá Nation kò ní yẹ ta ló ta tẹ ẹ̀yìn kan fagídí mo ń ṣe Yorùbá Nation tẹ́lẹ̀ ni àbá sọ fún yín pé Yorùbá Nation táwọn èèyàn bá ṣe Yorùbá Nation kó ní ká kó gbé orúkọ bàbá rẹ̀ kó ní kálukú jẹ́ orúkọ bàbá rẹ̀ ọ̀run yabọ̀ kì í ṣe tẹnìkan tẹ́ ẹ̀ bá ti wá ṣe Yorùbá Nation mọ́ ṣé o Yorùbá Nation lolóyè fi jẹ́ èèyàn ṣé Yorùbá Nation ló sọ olóyè dèèyàn ẹni tó ti di èèyàn ó ń sáré tí kiri ó ń sáré eyín kiri ó ti dèèyàn ẹ̀ẹ̀mọ́dún tí olóyè tó ti ń lo ìjẹ́yàn bọ̀ ni kí Yorùbá Nation tó dé. àwọn ò ṣe Yorùbá Nation mọ́ o ta ló máa lùsì ẹ̀yin lẹ máa lùsì mẹ̀kúnnù ló máa lùsì mẹ̀kúnnù ló máa lùsì gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe Yorùbá ni àwọn bàbá yín náà máa lùsì olóyè ò lè lùsì pàtàkì rẹ̀ kó padà Germany kó lọ máa gbé Germany kí ló fẹ́ lùsì Sunday Igboho he has nothing to lose kò ní tó máa lose kí ló fẹ́ lose gbogbo àwọn ẹbí ẹ̀ ń bẹ ní Germany oúnjẹ nírọ̀rùn mu nírọ̀rùn kọ́mọ̀ sí sámájú òfin kú ní tí ọmọ jẹ Ọlọ́run ti kó sí lọ́wọ́ Yorùbá Nation ṣe Yorùbá Nation ẹ̀yin lẹ́ẹ̀ máa fi Yorùbá Nation lẹ́ẹ̀ máa fi ń jẹun ní Nàìjíríà yìí mo tún sọ èèyàn méjì ní í ṣe Yorùbá Nation Nàìjíríà táwa yìí o lẹ́yìn ará Ọ̀yọ́ yẹn tẹ́ ẹ sọ pé ẹ ṣe Yorùbá Nation mo ń sọ fún yín lẹ́nìí èèyàn méjì ní í ṣe Yorùbá Nation ní Nàìjíríà táwa yìí ní Nàìjíríà ni o mi ń sọ lókè òkun o gbogbo àwọn tí ń bẹ ní abroad ni wọ́n ń ṣe Yorùbá Nation ṣùgbọ́n ní Nàìjíríà èèyàn méjì péré ní í ṣe Yorùbá Nation èèyàn méjì yẹn ni ṣé kí n dárúkọ wọn èèyàn méjì ẹni àkọ́kọ́ òní olóyè Sunday Igboho ẹni kejì òní gbogbo àwa yòókù àwa thousands tá a láǹṣe Yorùbá Nation àwa méjì náà ni torí olóyè Sunday Igboho òun ṣe Yorùbá Nation tẹ̀mítẹ̀mí gbogbo tọ́lọ́hún fún ní fi ń ṣe ṣùgbọ́n gbogbo àwa yòókù oníkálukú ń ṣe nítorí tí ó jẹ oníkálukú ń ṣe nítorí tí ó jẹ ebi ló lé ẹlòmíì lédi Yorùbá Nation ebi
torí owó tẹ́lòmíì ò rí torí pé tábàlá ti ránṣẹ́ á máa fún lówó oúnjẹ torí ìgbà tí ò tí ì ṣe Yorùbá nation gan ebi ń pa gbogbo àwọn yòókù àtó èèyàn kan gbogbo èèyàn yòókù ti ṣe Yorùbá nation ní Nàìjíríà táwa àtó èèyàn kan lẹ́gbẹ̀ẹ́ Sunday Igboho ṣùgbọ́n mo wá sọ gbogbo wa di èèyàn kan ṣoṣo ní gbogbo wa tí wọ́n bá pa gbogbo wa papọ̀ gbogbo àwọn táwọn ọlọ́run ṣe Yorùbá nation àtó ẹyọ kan ṣùgbọ́n ká sọ pé ẹyọ kan ni wá olóyè Sunday Igboho òun lẹ́ni kejì lẹ́yìn rẹ̀ àwọn tí ń bẹ láàbùrọ̀dọ̀ tó ń ṣe Yorùbá nation àwọn ni wọ́n ń fowó wọn ṣe torí pé ìtọ́jà ń sọ bẹ́ẹ̀ ni pé ẹni tó wà lókè òkun kò wá nǹkan kan mọ́ ó ti ń jẹ níbẹ̀ pẹ̀lú rọrùn ó ti ń mu níbẹ̀ pẹ̀lú rọrùn ó ti ń náwó níbẹ̀ pẹ̀lú rọrùn security ń bẹ níbi tó wà jíjẹ mímu wọn rọrùn ó tún wá ń ṣe Yorùbá nation òun gangan ní ń ṣe Yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń ṣe Yorùbá nation Nàìjíríà yìí tó bá jẹ́ pẹ́ lómi ìlówó lọ́nu gbogbo àwọn tá à ń ṣe ni kò ní bá wa ṣe àìlówó ló ẹ lómi ìlọ́jẹ́ ó máa ṣe Yorùbá nation èèyàn mélòó bí olóyè Sunday Igboho ní í ṣe Yorùbá nation ẹni olówó lọ bí olóyè Sunday Igboho ní bá wa ṣe ìdí nìyẹn tó jẹ́ ọjà sí pé mẹ̀kúnnù ló pọ̀ nínú ẹni tí ń ṣe Yorùbá nation ní Nàìjíríà ọ̀nà àti jẹ́sì lórí torí kóníkálukú ó lè jẹun lọ́jọ́ kọ́pọ̀lọpọ̀ ó máa ṣe Yorùbá nation ní Nàìjíríà kì í ṣe torí pé wọ́n fẹ́ ṣe tẹ̀mítẹ̀mí àwọn tí ń ṣe tẹ̀mítẹ̀mí làwọn tí ń bẹ lókè òkun àwọn ni wọ́n torí pé àwọn tí ń bẹ lókè òkun wọn à ní tó fẹ́ lose wọ́n dẹ̀ ń ṣe wọ́n náwó àwọn ni wọ́n ń ṣe Yorùbá nation ṣùgbọ́n tí ń bẹ Nàìjíríà ó ní tí ó lose o ẹlòmíín sì ń ṣe torí pé bí ń pa ó fẹ́ máa jẹun orí ìdí eléyìí ẹ fi Sunday Igboho lọ́rùn lẹ̀ kò sẹ́ni kankan kò sí Aláàfin olóyè Sunday Igboho kò sí Aláàfin ó kira rẹ̀ ni ó kì í lé wọn sí ni ẹ̀yin tẹ́ máa ń dá wàhálà lẹ̀ ní kẹ́ ẹ lọ sọ́ra yín à ń bẹ lọ́hùn kí Aláàfin àti bàbá wa Ọọ̀ni àti gbogbo àwọn lọ́balọ́ba ńlẹ̀ Yorùbá kí wọ́n di ọ̀rẹ́ ẹ̀rí bí ìjà alálẹ̀ nítorí pé gbogbo àwọn lọ́balọ́ba àárín wọn Ògún wọn ń gbéra wọn lọ kóòtù lórí alálẹ̀ ní gbogbo ìgbà àwọn wàhálà ń béèrè Yorùbá nation ó láti fẹ́ gba Yorùbá nation nígbà tí gbogbo àwọn ọba tí wọ́n ń jà sọ̀rọ̀ lọ́ti gbà ṣùgbọ́n náà.